àwọn ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ àfáà àgbà Professor Khidir Abdulbaki Muhammad kọ́lọ́n kọ́ba ní foríjì bàbá olùkọ́ àgbà gbogbo àwọn àfáà tí wọ́n ṣẹ́kù láyé ní Islahudeen nílùú Ìwó ọlọ́run balẹ̀ kọ́lá bá ní sàlékún dáadáa wọn ọlọ́dọ̀ kan sọ́lọ́ ọlọ́gbọ́n ńlá ìlànà lọ. Professor Khidir tó jẹ́ kí ọ̀rọ̀ yìí ti ń lọ ó ti tó bí ijọ́ mẹ́ta kan ṣùgbọ́n tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ nǹkan méjì ni láti kàn fi pàkíyèsí àkọ́kọ́ oní ti bàbá olùkọ́ àgbà ọlọ́run kó bá ní kẹ́ wọn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá ń jáde tẹ́ ń sọ̀rọ̀ gbogbo àná làwọn tí ń bá mọ̀ pé àrọwà ò lè ràn yín àrọwà bí wọ́n pàrọwà fún yín kò wúlò ṣùgbọ́n ó yẹ kí ẹnbà tí ẹgbẹ́ ojú ọ̀nà mímọ́ ìkọjá tó gbére ní mùsùlùmí kò yẹ kádàáwò ilẹ̀ Yorùbá ó lè bá wa tó báyìí torí pé àdàwò ń bẹ ilẹ̀ Yorùbá gan ọ̀rẹ́dí Yorùbá gẹ́gẹ́ ní problem ẹ rí i pé ẹ bá wo àwọn Yorùbá nation tẹ́lẹ̀ àwọn ń ṣeun àfẹ́ gba Oòduà nation Yorùbá nation Ìgbà nation àwa Yorùbá Haúsá ń fìyà jẹ yín kíní kan ṣe ẹ rí i pé kì í ṣe pé Haúsá kankan ní fìyà jẹ Fúlàní kankan fìyà jẹ Yorùbá kankan ní fìyà jẹ rẹ ẹ gbogbo ẹ sí ń yẹ̀yẹ́ àwọn ọba ok ibi tẹ́lẹ̀ fẹ́ gba òmìnira wà gẹ́gẹ́ àwa gẹ́gẹ́ ní wò kó so àdánwò ilẹ̀ Yorùbá náà lọ́wọ́ mẹ́sì tẹ́bá tó rí ẹnìkan tó lọ sí fọ́tò Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n lọ fi àìsí so wọ́n sì bá kan kó kìíní sí àní kìíní báyìí ẹ̀wọ̀n kan àpẹẹlẹ wàdà fáwọn ọba tẹ́ ẹ pè ní ìpìlẹ̀ àwọn ọba nǹkan sáàrin wọn gan so irú àdánwò tí ń ṣẹlẹ̀ náà lè gbé wọnú ẹ̀sìn ló jẹ́ pé wàlá àìbà fi Yorùbá síwá ànàdì náà so kò sálẹ̀ fún Yorùbá ẹ̀sìn wa sẹ́rí àlébù lẹ́ ń bẹ nínú Yorùbá gangan tẹ́lẹ̀ ọ̀rẹ́dì àtún wá gbọ́ ẹ̀sìn yẹn kọ́mọ̀tì ẹ̀ ní sí mòró ìjọmọlúwàbí fún yàn pé tá a bá ń fa iṣu ẹ mọ̀ lọ àwọn èèyàn kẹ́mọ̀ mẹ́tẹ́ pé tíyẹn tó bá forí gún lọ́dọ̀ wọn ó forí gún pátápátá ni o ṣùgbọ́n náà lọ́mọ wọn nígbà tẹ́lẹ̀ ọ̀wá ti wá mọ̀ wọn that is why tó bá fẹ́ sòdodo rí ipò òdodo lọ sọ ẹ méjì Facebook ká máa lọ gbéṣẹ́ fún blogger ká máa gbéṣẹ́ fún kìnìkan ó ti wá fi sáwọn ẹgbọn kàtẹ́wà rí kúkì sáwọn ilé ìlànà sì ní dífẹ́ǹdì ẹ̀sìn báyìí sẹ́sì làwọn ilé dífẹ́ǹdì báyìí. àkọ́kọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń bú àbọ̀ olùkọ́ àgbà ẹ mọ̀ sórí igun wájú Ọlọ́run bàbá tó lo ayé wọn dáadáa bí wọ́n sì lóhùn Ọlọ́run kádàrá kárí wọn ká gbọ́ wáàsí lẹ́nu wọn láti gbà tí wà kékeré tí wọ́n wá sí wáàsí so àwọn Islahudeen nǹkan bẹ ní sáìdì Owódé Academy tí wọ́n wá sí wáàsí bẹ́ẹ̀ tó tí wọ́n wá sí wáàsí mọ́pò káwọn ayé míì tó àmọ́ wò pé láti kékeré kọ́nà balẹ̀ kọ́lákọ́ba ní mójú kò láì fi wọn nínú àáfà àtẹnu wá gbà wípé ojú ayé wọn dáa ẹ̀yìn wọn ò bàjẹ́ òun ni bàbá olùkọ́ àgbà wa kódà tí a máa ń kà pé nílẹ̀ Yorùbá àáfà tí wọn ò kíá ẹ̀yìn rẹ̀ gan-an ó tún dáa fẹ́ẹ̀ dojú ayé rẹ̀ lọ so tí a máa ní kí ọmọ kà kí ẹjẹ́ àwòrán ṣe dáa sí láàrin 1 2 3 tí wọn bá mú olùkọ́ àgbà àbòsí níyàn sí ṣẹgbọ́n mi yóò ní sọ pé kálọ̀ tó wọn sí nàbà tẹ́lu tí yóò bá ká ẹjẹ́ àwòrán àwọn tí ẹ̀yìn wọn dáa tó jẹ́ pé ẹ̀yìn wọn gan tó dáa dojú ayé wọn lọ kí wọ́n fẹ́ máa mú téèyàn bá ṣàbòsí pé ó ṣàbòsí kò wá mọ́ number 1 ó tó ṣàbòsí kò mọ́ number 2 tí ò bá mọ́ number 3 ó ti ṣàbòsí pátápátá níwà bó olùkọ́ àgbà bóyá kò yí ọ Ọlọ́run ti dáadáa torí pé bàbá wa ni wọ́n àjọṣepọ̀ dáadáa ń bẹ láàrin àti àbá Gani Marley Arabia Nàìjíríà so ń bẹ láàrin wọn dáadáa so n táwa rí àti ní ìta tó ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà so tí ò sí ju wa tí wọ́n sì báyìí so kódà níjọ àbá Gani Marley Arabia jáde láyé nígbà bàbá kí wa mọ́ wà ń bẹ́ báyìí Dr. Sara tẹ̀lé wọn so níjọ́ náà mo sáwọn onígbà kí bàbá yìí wà ń sọ báyìí so bí a ṣe ń sọ̀rọ̀ báà mi náà pé ọ̀mádù tó jẹ́ pé olùkọ́ àgbà jù wọn lọ́jọ́ orí olùkọ́ àgbà jù ọ̀mádù lọ́jọ́ orí níbi tẹ́ ti rí pé gbogbo àwọn ọmọ àbáwọ̀ olùkọ́ àgbà wọ́n jogún tẹríba yẹn lọ́dọ̀ bàbá wọn wọ́n jogún rẹ̀ tí ó ti pọ̀ jù àwọn ti bàbá tí ò rí rẹ̀ tí wọ́n rẹra wọn lẹ́tọ̀ pátápátá pé ẹnìkankan gbogbo wọn kọjú sáwọn ṣáàbù wa gbogbo tó bá fẹ́ jẹun tí wọ́n pa yín ẹ lọ jẹ́ ń ta so kẹ́ẹ̀tì lẹ́nu yín náà kọ́gbẹ́ ẹ má rán jẹjẹ́ mi yó irun tí bàbá mi dúró lórí tèmi náà dúró lórí mọ́ kíní ká tó kọ́lọ̀mù kọ́ba ní kẹwọn ọba olùkọ́ àgbà nínú tẹ́yìn òfin mà pé inú ilé àfáà mélòó ẹ wo tí yàn ká bá ń ṣẹlẹ̀ níwò ẹ wo tí àjọṣepọ̀ bá jọ ń wà báyìí tí gbogbo wọn ẹ wo ọ̀rọ̀ tí prof sọ Professor Khidir lẹ́tọ̀ tí wọ́n sì ń jẹta ní Islahudeen àrí bàbá wazir Dr. Daoud Badi inú ilé mélòó ní
ọmọ bàbá kan náà ti ń jókòó papọ̀ nínú àwọn ilé àfa tí a lè jókòó papọ̀ bá táwọn yòókù náà bá ń bẹ lára dì gbogbo wọn jọ jókòó papọ̀ báyìí ẹ kọ́kọ́ wò nínú ẹ̀yìn dáadáa nínú kún sọ yí pé ọmọ tá a fi ilẹ̀ o àárín wọn ògún o gbogbo wọn sì ti ń ṣe tèmi náà ń ṣe o kò sẹ́ni kankan tí ń bá wọn jókòó àti pé ẹ̀yìn àfa kan lọ gbogbo wọn wá jọ ń lé ń jókòó papọ̀ wọ́n lé ń wọnú ọgbà wọ́n lé ń jọ ń ṣe nǹkan papọ̀ ẹ máa rí wọn tí wọ́n máa tẹ̀léra wọn ṣe àpẹẹrẹ èwo ló yẹ kọ́mọ nìyẹn máa tọrọ rẹ̀ pé wọlọ́n tí n bá kú tán jáàmà mi ò lè ṣàṣepọ̀ àwa arákùnjú dáadáa báwọn lára bàbá olùkọ́ àgbà èèyàn gan ó tó ní tẹ́ ẹ̀ máa ń gbò pé sókè nìkan máa ń ṣe kíní ká aláṣọ funfun kíní ká aláwo subhanallah subhanallah ẹ lọ bẹ̀rù ọlọ́run o ẹ máa rántí pé dùn wájú ọlọ́run o ìyẹn jẹ́ pọ́ìntì àkọ́kọ́ tí mo fò pé ó yẹ ká sọ̀rọ̀ ẹ já bẹ̀rù ọlọ́run wàláhì ẹ má kọsẹ̀ lára bàbá olùkọ́ àgbà o olùkọ́ àgbà òkèrè inú ayé o gbogbo ẹ̀yọ́ mọ́ níwọ̀nranwọ̀nran ẹ̀yà tẹ́ ẹ̀ fi pílátífọ́ọ̀mù orí burúkú tẹ́ ẹ dálẹ̀ tẹ́ ẹ̀ nǹkan títẹ̀lé afọ́jú lásán ẹ ṣọ́ra yín ẹlẹ́ẹ̀kejì sẹ́ẹ̀rí Professor Khidir Abdulbaki àfáwà dáadáa ni wọn mo nífẹ̀ẹ́ wọn gan so wọ́n jẹ́ oríire fún gbogbo Áfíríkà oríire wa ní Nàìjíríà oríire wa nílẹ̀ Yorùbá oríire wa nílùú torí pé sílísílà ni kí wọ́n bínú fún tí mo fẹ́ sọ yìí mo fẹ́ lè sọ pé nítorí wọn bá bọ̀ bẹ̀nu àfáwà ni wọn bìkún lè tẹ̀rọ torí pé Professor Khidir Abdulbaki ẹlòmíì gan ò tètè mọ̀ pé wọn lọ kí ó ń bò mí ju Islahuddin lọ tí wọn kà á dúná kí ló dé wọn dẹ̀ fi Islahuddin lẹ̀ wọn èyí polongo pé bàbá mi ní kíní kan torí pé àwọn gan tọ́ náà dárin gbogbo àlùbáríkà tí wọ́n ní náà àlùbáríkà bàbá wa olùkọ́ àgbà ní o ṣùgbọ́n wọ́n máa ṣe àtúnṣe wallahi gbogbo wọn tó bá pé Professor Khidir ní mọ́nà àfikì mo fọlọ́n sí lẹ́rìí ọ̀jẹ̀jọ́ rẹ̀ wájú ọlọ́run ń sọ̀dì ní tó bá hàn sí ènìyàn gbọ́dọ̀ sọ kí ló dé tẹ́nìkan bá ti wá dún tó sọ nǹkan tí ọ̀tẹ́ yín lọ́rùn ẹ wàá sọ di pé ó ti dọ̀tá yín kódà gbogbo dáadáa tó bá rí kó sí ọ̀dọ̀ yín ni Professor Khidir ni wọ́n fi sí wọ́n fi ìbẹ̀ kọjá nọ́mà gbogbo ìgbà tí ọ̀rọ̀ ń gbóná gá tẹ́ bá ti sọkúsọ tí gbogbo wà lọ́wọ́ máa ṣẹlẹ̀ gbogbogbò kò sí occasion kankan tí mo lè pàdé Professor Khidir ìyálà wọn wà ní mahadi ni àbá pàdé bí kan tí wọn bá ilé rí àwa tá a máa ń ṣe dìfáwò nípa òdodo wọn wà ní alọ́wọ́ ẹ̀yìn àfáà mi ẹ̀dá kan ìfìwọ́ ẹ̀dá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ààyè àlùbáríkà ní nǹkan òwe kí ni àbáyé sọ. ṣé tí wọ́n ń ṣe nìfàkù lẹ́yìn tó yẹ pé wọ́n ń ṣe nìfàkù ni tí wọ́n bá pàdé irú wa tí wọ́n sọ ni pé bẹ́ẹ̀ ti ń ṣe ní ẹ̀ máa ṣe o ẹ̀ máa ṣe àtọ́ wọn sọ pé ẹdún náà àbẹ́ ìmú ni mo mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbú ṣùgbọ́n ẹ̀dá kan àṣekẹ́ wọ́n sàtún máa pé mo ní bí bá wà náà gbà wọ́n tún máa ń gbé ẹ̀yin bàbá wa wọ́n máa sọ fún àwọn afáwa pé ẹ máa bá ní sọ fún àwọn afáwa wa kó ara máa lè díẹ̀ kó ara máa lè díẹ̀ ẹ̀ torí àyà àwọn kò wọ́ lọ. àwọn ẹni yóò sì bẹ́ o ṣùgbọ́n torí pé iṣu kékeré ṣẹlẹ̀ wọ́n gbọ́ àgéṣì yín wọ́n sọ òdodo tí wọ́n mà lọ́mọdé wàhálà yìí sí èèyàn wa gbọ́dọ̀ sọ òdodo mọ́ lọ́wọ́ àdì wàhálà àwọn àdì wàhálà prof tó wá ṣíà àwọn èèyàn wá ṣíà fídíò prof tí wọ́n wá sọ ní máàdù láti 2022 kọ́ni ni wọ́n ti wá sọ̀rọ̀ yẹn wọ́n wá tó ṣe àwọn èèyàn wá repost ọ̀rọ̀ yẹn tí Professor Khidir ń sọ ń pa bàbá àgbà ní máàdù Arabi àwọn nǹkan tí wọ́n ṣe ti ṣáàfù lára wọn so tí wọ́n sọ bí wọ́n ti sọ mọ̀nàfíkì ẹgbọ́ ó ti náà yin kìnìkà àwọn ọmọ burúkú tó fò bọ́ta kúrúkú ọ̀rọ̀ tẹ́ni ẹlẹ́ni sọ ti pẹ́ ẹ dákun ṣé apáyín nìkan ní gbọ́dọ̀ ìtẹ́ ẹ̀ sáàpá ni pé ẹlòmíì ọ̀gbọ́dọ̀ resist mà torí tẹ́mi rí sínú ẹ̀dẹ́kùn kí ló dé ẹ jẹ́ kálukú ọ̀rọ̀ gidi ní pọ́fẹ́sọ̀ kálukú sọ́ńtọ̀ bá dà ẹ fà àwọn tó ti lọ́ọ́lẹ̀ kí ni wọ́n gẹ́gẹ́ achieve kí ni àwọn ọmọ tó gẹ́gẹ́ kí ni wọ́n achieve prọfù ẹsẹ̀ mùnàfíkì o kódà wá kárí pé tí bá a sọ fún yín tó dáa sọ fún kódà tó ń jáde sí fídíò gbà Islam kan lè léyìí mà ọ̀gá wa bàbá wa ẹ padà Islam kan lè léyìí nígbà táwọn náà wá rí i pé àwọn táwọn ń gbé sórí bẹ́ẹ̀dì wọ́n rí pé lẹ́lẹ́ lọ́yẹ wọn tó ti bẹ́ẹ̀ prọfù tó náà sálà àwọn sílẹ̀ lẹ́bàá yìí o wọ́n sọ ti wọn ẹ mú bìkan wá tí prọfù ti dá ọkọ ẹnì kankan ọ̀dà nàṣíhà ni wọ́n sí gbogbo ẹni tó jókòó lórí àga àmà kọ́kàn mọ́ wọn sọ̀rọ̀ lókà ẹ dákun Yorùbá ní ẹlẹ́fọ́ ó ní ẹ̀fọ́ mi sẹ́fọ́ kíní kan sára ń fọ́ ni àwọn tó jókòó lórí àga àmà pọ̀ náà kí ló tó jẹ́ pé jí ayé nìkan làwọn yẹn ti ń jáde láì dákọ pé mò ń bá kódà wọn ò dákọ Mudir níbi kí wọ́n dákọ Hamid ẹni tó bá jókòó lórí àga ọ̀rọ̀ gidi tẹ́ ń tọ́ bá jẹ́ tọ́lébìlì ẹ̀lú so ọ̀rọ̀ gidi tẹ́ ń tọ́ bá jẹ́ tọ́lébìlì ẹ̀lú
ara àwọn ọmọ wọn lélẹ́yìí tó bá wà náà àdúgbò tó bá wà ń bẹ wọn bá ń sá blọọkì àwọn sọ̀rọ̀ gidi tó yẹ pé tó bá jẹ́ tọ́líbùlì ẹ̀mí tínú rẹ̀ ọmọ àdùsí ká bàbá yẹn ṣàjà pé ẹ bá fẹ́ jókòó lórí àga àmà kọ́mọ ti gbá wọn kọ́ sọ̀rọ̀ ti wọn wáyé tó fi jẹ́ àwọn tó jókòó lórí àga àmà pọ̀ wọ́n jókòó lórí àga àmà ní àdàbíyà o ọmọ àdàbíyà kan ọ̀já jáde pé ọ̀rọ̀ yẹn ọ̀tá bá wọn o àwọn bàbá wa nù sùmùrà wọ́n jókòó lórí àga àmà o ẹnìkan kan ò dìde ní gbogbo ogun tí sùmùrà pín sí pé àwọn àlẹ́ ń bá wí ní Harashi wọ́n jókòó lórí àga àmọ́ o ẹnìkan kan ọ̀bọ́ta pé àwọn àlẹ́ ń bá wí ní Alimadu Larabi wọ́n jókòó lórí àga àmọ́ o ilé lánàṣẹ wọ́n jókòó lórí àga àmọ́ o ilé ìgbà ilé àwọn náà gbogbo ilé àwọn yẹn jókòó lórí àga àmọ́ dàsí bí àwọn ilé mímọ̀ pọ̀ kálukú òrí kálukú gbọ́dọ̀ lọ tún síta ìtìdára pé ok àti ìmọ̀ tí ó ṣe é gbé ságbàyé wọ́n ń pò wá sákèsì wáyé tó fi jẹ́ pé ikú kan ní wá sọ pé àwọn àlẹ́ ń bá wí a jẹ́ pé ara ń fogun yẹn náà pé nǹkan kan rọ́ǹgì lọ́dọ̀ wa tó rẹ́ni yóò dá ọ̀pẹ nìkankan tó ń tá wà rí oní ká máa wá bú bàbá olùkọ́ àgbà kama ní prọfẹ ẹlẹkùn gbére tẹsí mọ̀ pé ẹni tẹ̀yin náà lẹ tẹ̀lé wọn ti sọkún rí àníyàn tí kálukú wa fi sọkún ẹ dákun nígbà tí ànábì ń sọ nípa èèyàn méje nígbà tẹ̀sí ẹni kàdísì èèyàn méje tí ó wà lábẹ́ bòjì Ọlọ́run yawma la dhilla illa dhilluhu tó lọ́jọ́ tí ò ní sí bòjì kankan má fi bòjì Ọlọ́run ànábì wa ń dákọ̀ pé wa rajulun àtọmọnìyàn kan má tún sọkùn ọmọnìyàn nítorí pé gbólóhùn yẹn tẹ̀gílébù ni àyàfi tá a bá rí kọ̀rí náà tí ó jẹ́ ká mọ̀ pé ọkùnrin náà ń bá wíwí àtọmọnìyàn kan tó jẹ́ pé dhakara Allaha khaliyan ọ̀ràn tí Ọlọ́run nípa ṣòfò fafadat àyìnà ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàmíjé ó fẹ́ yí pé inú ìpasòfò yẹ kò mí pé ń bọ̀ wá nkọ̀rọ̀ nìkan ìyẹn ní máa ṣe nǹkan lọ torí pé Islam láìkì nǹkan kọ̀rọ̀ wallahi àìmọye àwọn àfà wọn máa tìlàwà Qur'an wọn lè dìrún wọn káyà Qur'an mo rántí ní 2014 tí mo lọ múra kan so àwọn fẹ́ kó ní mo fẹ́ ṣe tawaful lè wàdà mo wá kí magribi lẹ́yìn ìmáàmù àyà tí ìmáàmù ká níjọ náà kò lè ká lọ mọ́ tó fi rúkú nígbà tí tí ń kábọ́ wá débi wa yuhadhdhirukumullahu nafsa Ọlọ́run ni mo sì kìlọ̀ ara mi fún yín ó sì bẹ̀rẹ̀ sí ní sọkànnù ọkọ̀ dàrú kú bẹ́ẹ̀ ni o tó bá tó ti fẹ́ gbé yuhadhdhirukumullahu tẹ́pẹ́ Nàìjíríà ni wọ́n ní bí ìbẹ̀rù so èèyàn sọ̀rọ̀ àti ìbẹ̀rù tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n gbẹ́kún ani ama tí ẹrù láàrin àwọn àtọ́lọ́wọ́ bá wọn Allahumma ilayka ashku dáfà fún wọ́tí wọ́n kí lẹ́dọ̀ láti ọ̀rọ̀ tó lè bàyàn ní jẹ́nà ni ọlọ́run mo kí gbàjáre nǹkan kan lọ́wọ́ ẹni tí ń sọ̀rọ̀ lórí aago ẹ̀dá kan gbogbo téèyàn ò rí sí àlámà pé nǹkan ìmẹ́ni lẹ́mìí tó ẹ̀yìn tó tọ́lẹ̀ sọ́nà mi torí ìjà kí ló dé ẹ sọ bí kan tẹ́ni tí prof wá sí dáadáa Professor Khidir ẹ má jẹ́ ìtàn yóò nǹkan dùn kan lọ wallahi thumma billahi alladhi la ilaha illa huwa ogun àgbáyé ni wọ́n. Ẹ jẹ́ ká padà ẹ̀gbọ́n tí ń sọ ni ẹ jẹ́ àfi gbogbo àwọn tó ti lọ ẹ fi gbogbo bàbá àbáwá ẹ fi wọn lẹ̀ ok inú ta fi ń gbà kan lóògùn àgbáyé lóògùn bàbá náà ni pé wọ́n lọ lẹ lábàbá yìí wọ́n sọ nǹkan báyìí bí àwọn lábàá mú wọn ok ẹ jẹ́ àfi àwọn àbá ti lọ lẹ̀ àwọn wo lọ jẹ tán tó jẹ pé wọ́n lọ bá wọn kó gbogbo ẹ̀ lọ kọ̀sẹ̀kù àwọn wo ní àtẹlẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń sẹ́kù ọ̀yà kálukú wa máa wò pé ẹ fi ló jẹ́ pé tẹ́lẹ̀ ká bá já sọ nǹkan ẹ wà fẹ́ máa gbé ọkọ lù ìpínlẹ̀ padà pé ní tí wọ́n sọ ni pé wọ́n ń pè ti àfa ọ̀rọ̀ yìí ti àfa kọ̀ kò sí ti ń jẹ́ pé ọlá tí bá ń bẹ́ fẹ́ nìkan ẹ transfer rẹ̀ pẹ̀lú ọmọ tọ́mọ ọba ní tí wọ́n fi transfer rẹ̀ sí láńkọ́ ibi wàhálà wà lẹ́yìn Yorùbá náà àbòsí nìyẹn náà. bàbá wo olùkọ́ àgbà rahimahullah wọ́n wáyé rẹ̀ wọ́n sì láyé rẹ̀ gbogbo ń tọ́lọ́run sí fún wa ìkànnì wọ́n bẹ̀rẹ̀ látọ̀lú bàbá wa Dr. Ibrahim Abdulbaki Muhammad kọ́lọ̀ bá mi forí jìn wọn èmi kí ń wájú wọn rí àmánà ìmúyà ní dáwọ́rọ̀ tá a ṣe ní 2003 nílọrin so ibẹ̀ náà ni mo ti kí níwájú Dr. Fadil al-Imam àfọ̀bàbá wa dáadáa ń kọ́ alákìdánu wá sí dùnkì kéwòrè Dr. Abdulwahab ẹlẹ́ṣin wọ́n kọ́ wa ní fíkíù bí bàtà àgbọ̀ fíkíù rí àfisọ́kùnlá wọn bẹ láyé wọ́n ti di prof kaba yes àfọwọ́ dáadáa bákan náà bàbá wa Dr. Ibrahim Abdulbaki wọ́n kọ́ aládìsí Ọlọ́run sí nǹkan olùkọ́ àgbà Dr. Ibrahim Abdulbaki àgbáyé ni wọ́n nígbà wọn bẹ láyé wọ́n dẹ̀ sóore fún gbogbo ayé Ọlọ́run gbà wọn lọ ọ̀pọ̀ àbáwá lẹ́kún fàṣọ́bàrọ̀ wọ́n sì sùúrù ìmánì tí àwọn àfáàfin máa ń ròyìn wọn tí àbáwá ṣáàdámù fi ń ròyìn pé tí ó bá wà fàtí wọn bá wọn lùgbàgán ní ọmọ pé tẹni ìyàtọ̀ láàrin wa ṣáàdámù mọ̀ bẹ́ẹ̀ pé ìmánì ilé ìtútù gbogbo wa lọ ní tí ẹjọ́ rí pé ẹ dákun eléyìí kò rí nǹkan kan rò ọ̀tá dọ́sọ́lọ́ lọ́rùn
ẹ̀wọ̀n interview tí bàbá wa Dr. Asra tí wọ́n ṣe náà tí wọ́n sọ̀rọ̀ nípa pé báwo làwọn ṣe kọ́kọ́ rí mí ní àkọ́kọ́ ní Islahudeen pé ìgbà táwọn lárúbáwá wá sọ́dọ̀ bàbá Mahad ṣe ẹ fẹ́ rí ibi tẹ́sìn wà ẹ wo ìsọ ẹ fẹ́ rí ibi tẹ́sìn wà ẹ máa lọ wò lọ́dọ̀ olùkọ́ àgbà irú àwọn ilé àtòrí gẹ́gẹ́dẹ́ lọ́ba lọ́dọ̀ olùkọ́ àgbà irú àwọn kìnnìkan téèyàn bá dẹ̀ wo product bàbá olùkọ́ àgbà ẹ wo bàbá tí wọ́n jẹ́ àlìfà bàbá kọ́kọ́ dáhùn sí àfi tó bàbá lójú inú lókun ó máa rí bákà àwọn eléyìí àwọn arúgbó john tí Ọlọ́run tó ṣẹ́kù pẹ̀lú ìmọ̀ẹ́nì táwọn eléyìí bí bàbá kí gẹ́lẹ́ gbogbo tó wá jẹ́ product Islahudeen tèmi tí má ti sọ pé gbogbo àì máa gbé lórí 90% pàtàkì jùlọ àwọn tí Ayesha bàbá bá kí àwọn tí bàbá Muqaddam Hussein tí wọ́n tírẹ́nì ẹ máa rí ìbáadà tàwádọ́ àti ìmọ̀ tó yanjú ẹ̀ máa rí lára wọn àwọn àfáà wa tí wọ́n wá láti Islahudeen bóyá wọn wá Kasanawi ní Mahad gbogbo wọn pátá ní tọ́lọ́run sì fún wọn pátá ẹ̀ lè mà pé wọ́n mọ̀ ẹ̀ka náà mà ìtẹríba wọn mọ̀ gbogbo àwọn adọ́kọ̀ kọ́ sí morúkọ sí so wọ́n sì àwọn tá àjàmà kẹ̀kẹ́ gbogbo wọn ìtẹríba wọn máa bá lò tẹ́sà tí wọ́n pé ẹ̀sà máa gbó wọn ẹ wo Dr. Buwaye ọlọ́mọ mi kẹ́ wọn bàbá dáadáa gbogbo wọn tó jáde láyé ẹ mọ̀ rí àpẹẹrẹ pé àwọn ilé àwọn arúgbó jọ ẹ wo bàbá wa Dr. Asra pẹ̀lú orí tọ́lọ́ sí fún wa wallahi ìwọ tọ́lọ́ Dr. Asra wọ́n ní tẹríba wọn èyí gbàgbàkúgbà ní so ìbádà ìjọsìn lẹ́ẹ̀mọ̀ fi rí wọn gbogbo àwọn àfáà wa tí wọ́n wá láti wò tí wọ́n wà ní márùn Arabi tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú wò tí wọ́n ní í ṣe pẹ̀lú Islahudeen bíi ustaz wa Hudhaifa Kamaluddin ẹ máa rí àpẹẹrẹ ìjẹ́ pé àwọn máa gbogbo làwọn ilé ìfarajì ìṣiṣẹ́ dáadáa pẹ̀lú sincerity ẹ máa bá lára wọn bẹ́ẹ̀ sì máa rí ní product Islahudeen káàkiri kì í ṣe bá ní rí àwọn kàńdánù rẹ̀ kò síbi tí ò ní sí kàńdá o ṣùgbọ́n àwọn sọ àwọn tí wọ́n pa àwọn àgbàlagbà Dr. Ibrahim bí wọ́n ti já àfa wa ní dáhùn ẹ̀yẹ́ bá mú tó máa pa wa ta àwọn tí wọ́n ń kọ́ Ọlọ́run pa bàbá yẹn lẹ́kún ó sì rẹ̀ wọ́n lẹ́kún pípé tó dẹ́nu náà kí ògo inú ilé níjọ́ tí Dr. Ibrahim ń jókòó gbogbo àwọn Professor Idris tí ìdògo àgbọ̀bá ní ìdògo ṣùgbọ́n Ọlọ́run pọ́n lẹ́kún wá sí wọ́n sì farada Ọlọ́run òkè ògo kọ́ni tó tún lẹ̀ àwọn ògo tó jòkó lọ́nbọ̀ ẹ wo bàbá wa Wazir kí bàbá Wazir ọmọ bìnú tẹ́rí àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé bí wọ́n ṣe wà wọ́n ní tẹríba gán bàbá Wazir wọ́n ní tẹríba gán ṣùgbọ́n wọn ò tó ní sùúrù tó àwọn tó wà lẹ́yìn wọn bàbá Wazir ní tẹríba débi pé gbogbo ọmọ bàbá kí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé kò sí èèyàn gànàgànà kankan nù wọn wallahi lásì bàbá Wazir àwọn ẹ̀sẹ̀ kí wọ́n lọ àwọn ẹ̀ka bẹ̀ káwá lọ àwọn ẹ̀dá kan bẹ tó jẹ pé téèyàn bá ṣàlàyé ẹ mọ̀ òkè akílódé ìfilẹ̀ ní ìsẹ́yìn àwọn méjì kan bẹ nínú àwọn ọmọ bàbá olùkọ́ àgbà Dr. Dawood ẹ wo kìdámà wọn wá irú wọn tó ló sọ pé Dr. Dawood sí ọ bẹ́ẹ̀ náà ni Professor Khidir ṣé ní bẹ́ẹ̀ tí báwọn yẹn ti sọ pé Professor Khidir mọ̀ òkè ládùúgbò wàhálà bàbá yìí ládùúgbò wàhálà Professor Khidir wàhálà táwọn sọ pé tó jẹ pé àwọn nìkan ni wọ́n sàn lọ nílé gbogbo àwọn àgbàlagbà ni wọ́n ń pè igbó wọ kálukú débi pé ó yẹ káwọn aráàlú bá wọn jà tó ń ti bẹ́ẹ̀ ẹ wá wọn tẹ Professor lẹkùn kìnìkan ogun àgbáyé ni gbogbo bí wọ́n ṣe ń dààmú tí wọ́n lọ gbogbo nílẹ̀ ṣe bí Wazir yìí gan sọ náà pé ẹnìkan tó lè rí sẹ̀sìn náà ní Khidiru ìwó lọ́lọ́run gbé sí o mo ti rí ìyìn tí wọ́n ń kásàlà àtújọ àfáwọn obìn ẹni tí ó jẹ́ pé ọkọ̀ máa rà fi pé ó ní Professor Khidir wọ́n wá ń kéwú pé wọ́n ń wá tafsiri àwọn pé odidi prof rẹ̀ sí ní wá tafsiri àwọn tí ìbá ní ṣe mistake bẹ́ẹ̀ ẹ̀ka ní wá sí tafsiri wọ́n ń káàkiri ayé ṣùgbọ́n ìjọ náà gan plan work kódà ìjọ náà láti fídíò against Professor Khidir pé kí lẹ sí tafsiri lẹ lọ ní ọ̀rọ̀ inú ilé yìí náà wọ́n wá yanjú tọ́rántí bóyá ọ̀mà tọ́rọ ẹ̀ máa ń parọ́ ọ̀rọ̀ inú ilé náà kì í tún sọ̀rọ̀ ọ̀tá sínú ilé ọ̀rọ̀ inú ilé sínú ilé ní wáyé dúnjọ́ náà ní wáyé dáadáa náà èyí náà ti kẹ̀kẹ́ wọ́n tọ̀ lábà rẹ̀ lọ́dọ̀ kì í ṣe yẹn ni mo ti gbàgbé bọ́dọ̀ yẹn sí wa tọ́ra pé wọ́n gbà náà táwọn kí ló dé àsìkò àwọn tó súnmọ́ wọn ibi tí wọ́n jókòó sí ní ìtẹ́bí tó bí ń tutù kùtù sẹ́mọ̀ kẹ́fẹ́ máa lo professorship wọn pé n tàn tú ìgbà prof wà bẹ́ẹ̀ ẹ̀ sì ní lẹ́gbẹ́ máìkì bẹ́ẹ̀ náà tó rà ní wọn lẹ́lọ́ ní ẹgbẹ́ wá sọ̀làyé fáwọn ìgbà ó ṣe rí kọ́ yìí àwọn tó bára àwọn bẹ̀rẹ̀ tán ọ̀tọ̀ ní báwọn ti lọ ní òkè ẹ jẹ́ ká darí sí tẹ̀síìrì gbá náà ká ẹ jẹ́ akẹ́kẹ̀ẹ́ jẹ́ sálámà ìlú di ìkíní bóyá ìkànnì ẹjọ́ kò ní tẹ̀síìrì tẹ́ ń sọ pé ẹ ń gbé tẹ̀síìrì ọdọọdún òun
ní Professor Khidir wọn ò ní má di alimadu larobi ṣé wọn á gbọ́dọ̀ sí fi madu àwọn so tí àwọn àgbàlagbà kàná so pọ̀ wọn so pọ̀ ni wọn ò ní má wọn sá ọrùn wa tí èsì ọ̀rẹ́ látàrí mọ iye ọdún sẹ́yìn tí wọn sáré pa àwọn wa pé àwọn bàbá yẹn bí wọn ṣe jọ rí nítorí pé inú orí tọ́lọ́run ṣe fún bàbá wa bá kí ni pé gbogbo àwọn ọmọ bàbá ò lé àwọn ọmọ jìnnà àwọn máa bàbá wọn dẹ̀ mú wọn káàkiri tí wọn mọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ táwọn tó jókòó lórí àga ọmọ reality làwọn nílọ. So prof wa ṣe nǹkan tó dùn mọ́ mi nínú program tí wọ́n ṣe ó ní pé wọ́n wá ń sọ lárúbáwá àwọn tí náà wà ń bọ̀ ta ẹ wá ní wọ́n sì lárúbáwá sọ alihamudulilayi àkọ́kọ́ náà ní nǹkan méjì lẹ́mú fún prof ẹ̀mú la hawlin wàlá quwwatin ẹ̀mú fún bó ṣe jẹ́ wípé àbòsílẹ̀ fi mú sẹ́rí àwọn kátọ́wù kan bẹ tó jẹ́ wípé kò ní ìtumọ̀ lọ́dọ̀ lárúbáwá kódà lọ́dọ̀ ẹ̀ tó bá fẹ́ sí ni sẹ́rí ẹ̀ bá ṣe ń kọ́ èdè ìní ọmọ orúkọ wáyé lónìí náà wù nígbà tí ó sàmọ́ ṣe mọ̀ àti tí ó sàmọ́ wò pé ó lè ní òbídú àtúbá ìyẹn wà jẹ́ kí flẹ́ǹsì rẹ̀ tọ́pọ̀ fẹ́ máa ṣe mọ̀rọ̀ art tó ti ma àwọn kọ̀wáyé lónìí àwọn ìyàyẹ̀ pọ̀ lẹ́yìn Yorùbá láti mọ́gẹ́ so ẹni tó bá fẹ́ máa sọ̀rọ̀ bí tọ́lá kọ̀ láì jẹ́ pé yọ̀ọ̀sẹ̀ máa ṣe kíní yóò máa lọ torí pé kátàwù lisan kò ní wò bó lè ṣẹlẹ̀ ọmọ ìdájọ́ rẹ̀ ní tó bá sáré sọ ó lè gbé rẹ̀ padà sotí bá ó lè gbé rẹ̀ padà tó bá sì lọ àwọn ilé ìfẹ́ǹsì wa ọmọ ẹ̀ta àmọ́ ni lárúbáwá ń pè káàkiri àgbáyé tí ẹ̀ ń ṣe interview fún káàkiri ó ṣe mistake bó jẹ́ pé láhàó ní tẹ̀sán wọ́n fi bá síwájú bí láhàó lè minna wala quwwa wọ́n fi bá síwájú kódà káwá gbà yìí pé wọ́n fi bá gan sí so ìyẹn ò sí náà tí wọ́n sọ pé láhàó lè wala quwwa tí so ẹ̀mọ́ bìnrin network yẹn lọ sá lọ ká sọ pé wọ́n sọ pé láhàó lè wala quwwa tí àwọn àfọ̀ ní náhù wọ́n ní lawla al-hadfu wat-taqdir la fahima al-himaru an-nahwa lawla al-hadfu wat-taqdir la fahima al-himaru an-nahwa aw la fahima an-nahwa al-imam so ṣé wá sí ká máa pa nǹkan rẹ̀ ká máa sọ pa kádàrá nǹkan no àwọn náà tí wọ́n tó gbọ́ bẹ́ẹ̀ lè ṣe wọ́n sáré nǹkan mọ́ ilé ìwé sí kátọ́wù kẹ̀kẹ́ tó ṣe kódà kéèyàn máa dìfẹ́ di ìrọ́ ìkejì ẹ̀ la yakhfidu al-mar'i ẹnìkan kọ́ láyà fídù ìmọ̀rí ojú ẹsẹ̀ prof ẹ̀ ní sọ fún láíláí ojú ẹsẹ̀ tẹ́ni yẹn kọ́ sórí kíní pé kíní kan prof tó kì í ní tí wọ́n ń pè lò ní mímọ́ ní tí èso nífẹ̀ẹ́ nu ẹ sọ bí kátà yìí ti tàwọ́ jáàrí ókè àfa gbogbo ayé ìgbàlẹ́ olóòrò ní ìwà pẹ̀lẹ́ kálá gbogbo ayé olóòrò gbogbo ayé àbá pẹ̀lẹ́ àwọn ẹgbẹ́ tí lọ́mọ kí gbogbo ayé làwọn jẹ́ tàwa so prof tó wá sọ pé jẹ́sà kúnlá kan ó ti jẹ́ wípé èmi ò sọ pé ìrìn ò ní sí mistake ẹlẹ́mi wà lè bọ́ta pé ń gbẹ̀yìn wá mọ̀ báwọn ìyàtọ̀ mẹ́lá ní mistake méjèèjì ẹwà ẹnìkan mo tó challenge kátà rẹ̀ ní fèsì lórí náà ọ̀tọ̀ ní sẹ́rí àwọn mistake kan bẹ ọ̀yàn sí mistake fún marufu ọ̀nà sára rẹ̀ ó ṣe gbá ó lè ẹnu lè gbéyàn kátà ó lè sàn ní ṣùgbọ́n sí tẹ̀ríkìbù rẹ̀ gẹ́gẹ́ sọ́là tẹ̀ríkìbù rẹ̀ sọ́là àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sónímánà àròbí yàtàwọn yẹn ṣe àná mú ṣe ìjùn ó ẹ̀ nídìí wàhálà mú sí ìjùn lọ nínú sọ́dúfù asi ajayi se yisun fa yi bọ̀ sẹ́sùn fẹ́ lọ ẹ̀wọ̀n ló bẹ ẹ̀fì yìí lẹ̀ sẹ́sùn fún lọ ẹ̀wọ̀n ló ẹ̀fì yìí lẹ̀ ẹ lọ gbogbo àwọn bí tẹ́lẹ̀ fẹ́ yọ mistake àwọn èèyàn wa àní ìjókòó yẹn gẹ́gẹ́ àti àròbí yẹn kò ní ìsìjà ẹ máa tún ní wọ́n dàwọ́ kẹ́kẹ́ máa ṣe tẹ́rẹ́jámà rẹ̀ pé ẹ ibẹ̀ lẹ́tì mọ́ mọ́stáwà ẹni tí ń sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kò ní ìsìjà ọ̀tọ̀ ni pé ṣé mo fún nasibu ní kẹsìrọ̀ ṣé mo rọ̀ fún àmàlùfó manso ṣé mo mistake nìyẹn but ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣé alẹ́rí tẹ̀ríkìbù yẹn tú tí yóò lọ sábẹ́kalẹ̀ yẹn lọ kò yé wa so ẹni tí ń ṣe interview pẹ̀lú àwọn lárúbáwá nínú interview wọn lè ṣe mistake kún ọ̀rọ̀ fún àmì ṣùgbọ́n náà but mafhum wọ́n sọ láti lè ma'lumat àkátọ̀ lisan ìyẹn lè ti gbàgbé ìyẹn náà ṣẹlẹ̀ ní Yorùbá ìyẹn lè ṣe mistake ìyẹn kọ́ in tó wá mú tààfà yín òun ni pé èèyàn ní Buhari ọ̀gbọ̀ lárúbáwá wọ́n ní Muhammadu ọ̀gbọ̀ lárúbáwá kíní kan ọ̀gbọ̀ lárúbáwá tọ́wọ́ àti ajá fẹ́ sọ̀rọ̀ àwọn àdùsí náà wọn ọ̀gbọ̀ lárúbáwá ọ̀dà àti wàá gbọ́ ọ̀gbọ̀ lárúbáwá kí ni Buhari ṣe tẹ́fẹ́ ọ̀gbọ̀ lárúbáwá wọ́n ní omiritu and okoti lanas nínú àdìsí sọgbà wà ó ní ànàbìsọpọ̀ lọ́n pa àwọn aláṣẹ kó wọn máa pa àwọn èèyàn ẹ dákun ẹ fẹ́ yọ kátó Buhari àwọn arígbé sọ́dún fòlùkú báyìí kọ́tàlà àti kọ́tàlà sọ́pàpọ̀ sí ní tẹ́lẹ̀ fi yọ kátó Buhari nù ẹni ìtazara bìmánà jàmàdà sóṣe sọ gbogbo ẹ̀yọ́ máa kí wọ́n tẹ́ wà láwọn jàmí àti káàkiri
ọmọ kí omi ta lọ sọ fún àfúnlọ́lẹ̀ àwọn táwọn wà ní azari àwọn ọmọ kí wọn táwọn àjọ wà class àwọn ọmọ sọ fún ọyá àdìsí ní ẹnkọ ayé gbogbo táwọn sọ ní ọyá sọ ti ju olùkọ́ tí kọ́ bí àwọn ògbọ́dọ̀ sọ ọyá sọ kó fẹ́ẹ̀lì tolókọ́ máa ń káwọn tí ń sọ̀rọ̀ pa ọ̀nà tí ń bẹ fún Buhari tí àwọn àfáà Egypt àwọn àfáà azari gbogbo táwọn dìfẹ́ǹdì wọn ò bí lákẹ́ gbé jáde lágbàáyé ìmọ̀ tí ò sí kọ project ẹ̀yin kọ́ máa dìfẹ́ǹdì kẹmẹ́ kan rí pa àsáfẹ́ kójó ti ọ̀dọ̀ wa so ìyẹn ló fà á pẹ̀lú ìbára àná mú sí ìjù nǹkan ìkan yẹn àti mùsáìjù ní mùsáìjù ní ìjìyà kọ́ ní yéṣu àní ẹ máa tú ọ̀rọ̀ yẹn kẹwàá òkú sólè ìsìjà tọmọ bá kọrú àròbíyà ń fún yín káwá bẹ̀rẹ̀ pé kílẹ̀ gbàlérò sí ti mọ gbàlérò ni sọ́ba jókòó mu sí ti tẹ gbàlérò kẹ̀kẹ́ sáwọn alábà ìbámu ibẹ̀ lẹ́ẹ̀tì mọ mustawa èèyàn náà tó ń ti bẹ́ẹ̀ èyí tó jẹ pé kọ́ àkàtọ̀ pé kátàwù ní sáàdì lásán ni wọ́n ní mo tó gbà torí pé kátàwù ní èèyàn sí ní wọ́n ẹ̀yin lẹ sọ́ra ìgbìmọ̀ lẹ̀ káfà ẹ̀ lè ṣe mistake prọ́fù ẹ̀ ní ṣubú jẹ́ tábà ti wá sọ lọ ẹ wà máa ní òkè tá a bá gbà pé bàbá wa ṣe Adam láfa gbogbo ayé ọ̀yá nàtọ́rìdì wọ́n ti lọ aṣọ wọn lọ́nà a ní ìṣù pẹ̀lú ṣe Adam òkè ẹ̀yin tẹ́ bá wà tẹ́ fẹ́ máa tẹ̀lé wọ́jà ẹ jẹ́ ká dọ̀bọ̀ ọ̀tá sọ̀rọ̀ ṣe Adam là ń sọ ni alẹ́ ìfowópamọ́ tó ti lọ́lẹ̀ kí ni achievement kálukú kí ló máa ní kíkọ̀ kan produce tó bá jẹ pé irú ọ̀dọ̀ yìí ni Professor Khidiru wà ayé ò ní gbádùn máa tó yẹ pé irú ọ̀dọ̀ yìí ni Ubanduma wà àkọ́kọ́ kí ní kan tó ju ìwàmù lábùjá ariwo yóò pọ̀ níbi ìlẹ̀rí káwọn abẹ́lé yàn máa pariwo káàkiri iṣẹ́ ń lọ kọjá táwọn bá ti pọ̀ dùkú síṣẹ́ ńlẹ̀ náà ní ní tí Professor Khidiru sí ń jẹta wọn ò sí rẹ́ẹ̀dì láyé àwọn sáǹpá tí wọ́n lọ ní ẹwù tó lọ sí fún lóòdìlé bàbá kì ẹwù bàbá bàbá dì kíkí mà bàbá tí mi èmi máa ń kí àáfà mi bàbá dì ìjọ kẹfà àti àáfà mi yẹn èyí tó pé wọn mo fẹ́ bèrè mẹsàlá tí ń bá rí fídíò wọn wò lórí nǹkan kan tí wọ́n sọ lórí fídíò muhammed mú tó wá ní pé mú tó wá pè padà àyàkùnlá ìfẹ́kẹ́ wíṣẹ́ wọn ni àbí wọ́n lọ́rọ̀ àwọn abẹ́ téèyàn bá sọ́ra àwọn abẹ́rẹ́ kẹ́kẹ́ yàn ọkọ̀ọ̀sẹ̀ àwọn tí wọ́n ti di nǹkan kéèyàn onírú ilé sẹ́wọ̀n irú Professor Khidiru sẹ́yìn wọ́n ti bínú sí ìlà tó kì í sánmà lọ ọlọ́run ní jẹ́ kí ilé àbáwọ̀ olùkọ́ àgbà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ gbogbo ibi tí ọlọ́run bá tó sí ẹjọ́ ẹ̀dàkùn ẹ jẹ́ ká fi ìjọmọlúàbí ká fi hàn tọ́gìrì ọ̀dà kákàmọ́ sí kíní kí wọ́n bú àbákí ọlọ́run àní kíní kan ológun àbákí yẹn ń pè lóògùn inna lillahi wa inna ilaihi raji'un ẹni tí sàdámù gan rú ìwọ̀n pẹ̀lú ọlọ́run sàmù kálukọ́ mọ́ bẹ́ẹ̀ kálukọ́ mọ́ sí lọ wattaqu yawman ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون والسلام عليكم ورحمة الله وبركاته